ìṣòro tuntun nìyí fún Peter Obi o. Níbo ni yóò wá gbé èyí gbà? Ẹni tí ò lẹ́mìí wàhálà tí ò lè sáré ká kò lè ṣe òṣèlú Nàìjíríà o. Torí òṣèlú tó yàtọ̀ sí tibikíbi ni. Fún àwọn olóṣèlú ní Nàìjíríà, ẹni tó bá fẹ́ roko là yóò rìn bẹ̀rẹ̀, èèyàn tó bá fẹ́ kọrin là yóò wú lọ́nà fún un, ẹni tó bá fẹ́ ga ẹsẹ̀ gbọ́dọ̀ tínrín. Gbogbo ìlàkàkà Peter Obi bó ti ń yẹra láti máa kọjú ìjà sẹ́nìkan tó jẹ́ ìjọba nìkan lòun máa ń sọ̀rọ̀ ẹ̀, tí kì í sọ̀rọ̀ ẹnìkan tàbí bú ẹnìkan tàbí ti ẹgbẹ́ òṣèlú kan tó jẹ́ ibi tó bá ń lọ ló ń dojúkọ. Síbẹ̀ náà túláàsì lòun yóò bá ọ gbé òní ò sáàyè, bó wá ṣe góńgó imú rẹ kò ní dúró sí ń dán. Bó tilẹ̀ jẹ́ pé kò sí wàhálà rẹpẹtẹ fún ọkùnrin náà láti díje nínú ẹgbẹ́ òṣèlú tó lọ báyìí, ìyẹn NDC, tó sì tètè múra bí Kwankwanso láti ilẹ̀ Haúsá bí ẹni tí yóò ṣe igbákejì òun, tó sì ti sọ létí gbogbo èèyàn pé òun Peter Obi o sáà kan péré lòun yóò lò, tí gbogbo èèyàn sì ti rò pé ọ̀rọ̀ ẹ̀ ti ṣe mẹ́rẹ́ bí etí ejò. Kò sẹ́ni tó rò pé àwọn ìgbésẹ̀ tó gbé yìí tún lè gbẹ̀yìn di wàhálà fún o. Ọ̀rọ̀ náà ti di wàhálà débi pé òun pàápàá kò tí ì mọ bí yóò ti bọ́ nínú ẹ̀. Torí kí àlàyé tó bá fẹ́ ṣe kó tó wo àwọn èèyàn létí, ìyẹn àwọn tí wọ́n ń bínú sí i báyìí, àfàìmọ̀ kí ọ̀rọ̀ náà má ti kọjá mọ́ ọ lára. Ibi tí èèyàn ò sì rò pé ìbínú náà yóò ti wá ló ti ń wá báyìí láàrin àwọn aṣáájú Ìgbò ni o, àti àwọn ọmọ Ìgbò tí wọ́n lówó lọ́wọ́ dáadáa. Bẹ́ẹ̀ àwọn tí Peter Obi gbójúlé gan rèé pé wọn yóò ṣàtìlẹ́yìn fóun ní towó, ní ti kàmpéènì àti ní ti àtìlẹ́yìn gbogbo. Obi ti gbójúlé pé àwọn Ìgbò kan wà lẹ́yìn òun tó ṣe pé tí ọ̀rọ̀ bá fẹ́ ya nírò, àwọn ni wọn yóò bá òun ràn. Tó bá sì jẹ́ ìbú ló ti fẹ́ ya, àwọn náà ni wọn yóò ràn fóun. Àmọ́ àwọn gan ni wọ́n fẹ́ padà lẹ́yìn ẹ̀ báyìí o. Bẹ́ẹ̀ ni kò sóhun méjì tó wà nínú ọ̀rọ̀ yìí ju àdéhùn tí Peter Obi ti bá àwọn Kwankwanso ṣe lọ. Peter Obi fúnra ẹ̀ ló ti ń pariwo kiri láti ọjọ́ yìí pé sáà kan péré lòun fẹ́ lò ní tòun o, pé òun kò ṣetán láti ṣe ìjọba Nàìjíríà ju ọdún 4 lọ. Ó sì dá òun lójú pé gbogbo ohun tí òun ní lọ́kàn láti ṣe lòun yóò parí, tí òun yóò sì fa iṣẹ́ tó kù lé igbákejì òun tí yóò gbàjọba lẹ́yìn òun lọ́wọ́. Agbójúlé Obi ni pé ará ilẹ̀ Haúsá kan ni yóò wá ṣe igbákejì òun. Ìtumọ̀ ọ̀rọ̀ tó sì ti ń sọ láti ọjọ́ yìí wá ni pé òun yóò dá ìjọba náà padà fáwọn Àrèwá lẹ́yìn ọdún 4. Bóyá òun mọ̀ tàbí kò mọ̀, ibi tí wọ́n bá túmọ̀ ọ̀rọ̀ ẹ̀ sí nìyẹn. Ohun tó jẹ́ kí Kwankwanso gbórí wọlé nìyí, torí àǹfààní ni fún un láti dupò ààrẹ ní 2031 lẹ́yìn tó bá ti bá Obi ṣèjọba tirẹ̀, ìyẹn tó bá ṣe pé Obi wọlé. Gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́, gbólóhùn kan tún ọ̀rọ̀ ṣe. Ọ̀rọ̀ pé sáà kan lòun yóò lò nílé ìjọba ló di wàhálà yìí o. Torí inú àwọn aṣáájú Haúsá Fúlàní tí wọ́n gbọ́ ohun tọkùnrin náà wí dùn sí èyí gan-an ni. Kódà àwọn kan bẹ̀rẹ̀ sí ibi Kwankwanso pé ṣé ó ti tẹ Obi nínú wò dáadáa, ṣé kò ní yí ohun tó ń sọ yìí padà, ṣé ó ti wádìí ẹ̀ dáadáa kó tó jẹ́ kí àwọn korí bọ ohun tí yóò ṣòro láti yọ jáde níbẹ̀. Àìpẹ́ yìí ni Kwankwanso sì sọ lórí tẹlifíṣàn àgbáyé kan pé òun gba Peter Obi gbọ́ dáadáa, òun jẹ́rìí ẹ̀ gan-an ni, pé bó ti sọ pé sáà kan lòun yóò lò yẹn tó jẹ́ lójú gbogbo ayé ló ti sọ, Peter Obi ò ní yí ọ̀rọ̀ ẹ̀ padà láéláé. Níbi tí àwọn Ìgbò tí wọ́n wà lẹ́yìn Peter tẹ́lẹ̀tẹ́lẹ̀ sì ti bínú sí i gan-an nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé Obi mọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà, ó mọ̀ nípa ọ̀rọ̀ àwa-ara-wa, ìyẹn ẹ̀yà oríṣiríṣi nínú ètò ìdìbò Nàìjíríà, pé yóò ṣòro kí àwọn ẹ̀yà kan tó fi ọmọ tiwọn sílẹ̀ kí wọ́n tó lọ dìbò fún ẹ̀yà míì. Obi kò ronú tàwọn ẹ̀yà ìyẹn tàwọn Ìgbò mọ́, nígbà tó ń jẹ́jẹ́ tó ń lérí kiri pé sáà kan lòun yóò ṣe. Bí Obi bá àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀ nílé kó tó máa pariwo bẹ́ẹ̀, wọn ìbá ti kìlọ̀ fún pé kó sinmi, nítorí kò sí bí yóò ti ṣe sáà kan tí yóò ṣíwọ́. Torí kì í ṣe orúkọ ẹ̀ ló ń gbé lọ sílé ìjọba Nàìjíríà, orúkọ àwọn Ìgbò ni. Bí Ìgbò bá sì jàjà wá ní àǹfààní kan láti ọjọ́ yìí wá, kí ló dé tó wá jẹ́ ọdún 4 làwọn yóò lò nílé ìjọba?
ní ohun tí wọ́n ti ń bẹ̀bẹ̀ fún tí àwọn sì ń béèrè fún láti ọjọ́ yìí wá. Wọ́n ní bí Peter Obi bá gbàjọba Nàìjíríà tó bá lo sáà kan, ó ṣọ́ọ̀tì àwọn ọmọ Ìgbò ni, ó bà tiwọn jẹ́ nínú ètò ìṣèlú àti ìṣèjọba Nàìjíríà, ó sì fà wọ́n sẹ́yìn pátá débi pé àǹfààní olórí ìjọba Nàìjíríà tún lè má jẹ́ tàwọn mọ́ fúngbà pípẹ́. Àwọn tí wọ́n mọ̀ tàn ọ̀rọ̀ yìí ń sọ fún Peter Obi báyìí pé ṣé kò rántí ni, ṣé ó gbàgbé ni, àbí kò kà á sí nǹkan kan ni pé gbogbo ẹ̀yà tó kù ní Nàìjíríà ló ti ṣèjọba. Àwọn kan sì ti ṣe é lẹ́ẹ̀mejì, Ìgbò nìkan ni kò ṣe é rí i. Bẹ́ẹ̀ ni kò sì sí ẹni tó ṣèjọba níbẹ̀ tó jẹ́ sáà kan péré ló lò, sáà méjì ní kálukú ń lò, àfi ẹni tí ikú bá pa. Kí wàá ní kí tàwọn ti jẹ́ tí ọmọ àwọn kan náà tí yóò jàjàgbàjọba yóò fi lo sáà kan. Wọ́n ní bó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn òkúkú ní dúró tì í, àwọn yóò wá ẹni tó bá lè fi Ìgbò ṣe igbákejì tí yóò sì padà wá gbéjọba fún un lẹ́yìn tó bá ṣe tán. Tí ọkọ yé ọkọ tó fi ń fi ẹnu roko tìgìrì yé gìrì tó ń ki gbogbo ara ẹ̀ bọ́dọ̀. Àwọn aṣáájú Ìgbò tí wọ́n ń ṣe hàhà nígbà tí Peter Obi ń lérí sáà kan yìí tó sì ń jẹ́jẹ́ fáwọn òṣèlú Haúsá Fúlàní, wọ́n mọ ohun tí àwọn ń sọ o. Láti ìgbà tí democracy yìí ti bẹ̀rẹ̀, kò tí ì sí ọmọ ilẹ̀ Ìgbò kan tó ṣe olórí ìjọba Nàìjíríà, kódà kò sí èyí tó ṣe igbákejì ààrẹ rí. Ọbásanjọ́ ọmọ Yorùbá ló ṣèjọba láti ọdún 1999 sí 2007. Àtíkù láti ilẹ̀ Haúsá sì ní igbákejì ẹ̀. Yar'Adua, ìyẹn Umaru Yar'Adua ọmọ Haúsá ló bọ́ síbẹ̀ ní 2007 tó sì fi Goodluck Jonathan láti Niger Delta ṣe igbákejì ẹ̀. Lẹ́yìn ikú Yar'Adua ní 2010 tí Jonathan di ààrẹ ló mú Namadi Sambo ọmọ Haúsá míì ṣe igbákejì òun. Àwọn ni wọ́n sì ṣèjọba tí Buhari Fúlàní míì fi dé ní 2015 tó sì fi Yẹmí Ọ̀ṣínbàjò láti ilẹ̀ Yorùbá ṣe igbákejì ara ẹ̀. Àwọn náà ni wọ́n sì ṣèjọba tí Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá míì fi dé ní 2023 tó sì mú Kashim Shettima ṣe igbákejì tòun. Bẹ́ẹ̀ ló ṣe pé Haúsá ti ṣe olórí orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀mejì láti ìgbà tí democracy ti bẹ̀rẹ̀. Yorùbá náà sì ti ṣe lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ làwọn Niger Delta, Ìgbò nìkan ni kò tíì ṣe. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọdún 1999 ni wàhálà àwọn Ìgbò yìí ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Kódà láyé ìjọba ológun, lẹ́yìn tí Àgùyí Nrónsì ti ṣe ìjọba fún oṣù 6 péré tí àwọn sọ́jà ilẹ̀ Haúsá sì ti pa á, ọmọ Ìgbò kan kò tún gbóòórùn ilé ìjọba Nàìjíríà gẹ́gẹ́ bí olórí ìjọba ológun. Pàápàá lẹ́yìn tí Biafra àti Nàìjíríà ti jagun, ọ̀rọ̀ náà sì le débi pé lẹ́yìn ogun pàápàá fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn kò jẹ́ kí ọ̀gá sọ́jà láti ilẹ̀ Ìgbò di olórí àwọn sọ́jà pátápátá mọ́. Àfi nígbà tí Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ padà sípò ní 1999 tó bẹ̀rẹ̀ sí fi Ìgbò ṣe olórí ológun. Ohun tí àwọn àgbààgbà Ìgbò ṣe wá ń bínú rèé pé bóyá ni ọkùnrin Peter Obi yìí mọ ohun tó ń ṣe. Àwọn kan ní ó mọ ohun tó ń ṣe o, pé tara ẹnìkan ló ń rò ní, kò mọ̀ pé aṣojú ìran Ìgbò lòun ń lọ ṣe bí òun bá fi dépò ààrẹ. Àwọn èèyàn ńláńlá nílẹ̀ Ìgbò ti pè é pé kó má sọ bẹ́ẹ̀ mọ́ o. Ohun tó sì kọ́kọ́ sọ fún wọn ni pé kì í ṣe ọ̀rọ̀ ilẹ̀ Ìgbò làwọn ń sọ, ọ̀rọ̀ Nàìjíríà ló délẹ̀ yìí, Nàìjíríà lòun fẹ́ ṣe olórí fún. Níṣẹ́ làwọn yẹn jámú sí pé kò mọ ohun tó ń wí, àbí ṣé àlejò ní Nàìjíríà ni. Àwọn wọ̀nyí sọ fún un pé bóyá ó fẹ́ o tàbí kò fẹ́, tó bá fi lè wọlé ìbò tó di olórí Nàìjíríà, kò sí ẹni tí yóò pè ní ọmọ Nàìjíríà kankan, ọmọ Ìgbò ni wọn yóò máa pè nílé ìjọba tó bá wà. Kò sì sí ohun tó lè ṣe sí yẹn. Àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ dìbò fún láti ilẹ̀ Ìgbò fẹ́ ṣe bẹ́ẹ̀ fún nítorí pé ọmọ Ìgbò ni, kì í ṣe nítorí pé púpọ̀ nínú wọn gbàgbọ́ nínú yòówù tó fẹ́ ṣe. Wọ́n ní bí òun náà kò bá sì mọ ilé yìí, kí ló dé tó jẹ́ tó bá ti dé ìlú kan, ọ̀dọ̀ àwọn ọmọ Ìgbò tó bá wà níbẹ̀ ló máa ń kọ́kọ́ wá kiri. Tàbí tó jẹ́ tí àwọn ọmọ Ìgbò bá ti gbọ́ pé ó ń bọ̀ nínú ìlú kan, gbogbo wọn yóò sáré lọ dúró dè é lọ́nà tí wọn yóò pàdé ẹ̀ pẹ̀lú ijó àti orin lóríṣiríṣi. Wọ́n ní ṣé ó rò pé nítorí ó fẹ́ di ààrẹ Nàìjíríà ni wọ́n ṣe ń tẹ̀lé ni? Wọ́n ń tẹ̀lé nítorí pé ọmọ Ìgbò ni. Ìyẹn pé ọmọ Ìgbò àkọ́kọ́ tí wọ́n ń lérò pé yóò di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni. Àmọ́ ọ̀rọ̀ náà lòun ti fẹ́ gbé gbági yìí tó ń lérí kiri pé sáà kan lòun yóò lò. Tó bá lo sáà kan nígbà tí gbogbo àwọn èèyàn tó kù ń lo sáà méjì ọdún 8 tí àwọn míín sì ń múra ọdún 16,
báwo ló fẹ́ kí ayé àwọn ti rí o? Ìṣòro tó wà lọ́rùn Peter Obi báyìí nìyẹn. Òun ti pariwo pé sáà kan lòun fẹ́ lò. Ó ti ṣèlérí lọ́dọ̀ àwọn Haúsá Fúlàní. Àwọn yẹn ti mú ìyẹn dání báyìí látọ̀dọ̀ ẹ̀. Ohun tí wọ́n sì fi ń bá a ṣe nìyẹn. Àwọn aṣáájú Ìgbò ló takú báyìí o pé ìyẹn ò lè ṣeé ṣe, pé òun Peter Obi kò lè fi sáà tàwọn tàfàlà bẹ́ẹ̀. Kó yáa mọ bí yóò ti ṣe, kó sì mọ bí yóò ti yọ ara ẹ̀ jáde nínú ohun tó kí ọrùn ara ẹ̀ bọ̀ ni. Báwo ni Peter Obi yóò ti ṣe eléyìí sí? Ọ̀nà wo ni yóò sì gbé gba àjàgà tuntun tó wà lọ́rùn ẹ̀ nìyẹn o? Ọláìwọlá Alága ló ń yẹ nǹkan tuntun tó tún fẹ́ẹ́ di wàhálà sọ́rùn Peter Obi yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ àti àtúpalẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.